I want you to sit down very well. As we're clapping for Jesus, I want you to have your seat. I want you all to sit down comfortably. Tell the person beside you, amen. We need to awaken. That son has not walked in our own. You are behaving sluggishly. You are behaving sluggishly. Thanks together for the Almighty. I want to render the prayer to hand up this way. Where you are sitting down, I want you to shout out the prayer. And I don't want you to fail this week. You need to pray. Oh Lord, shower your blessing of bread upon you. Shower your blessing upon my life. From me to the good thing. This is a prayer for this week, not for next week. In as much Sunday will not die, and Sunday will continue to exist. Every week we need to pray. The way you render it is the way you receive it. I want you to use all your power to render it.
Without showers of blessing, there's nothing like blessing. Without raining the showers of blessing, there's nothing like blessing. There's no way the person will receive the blessing. If the support has not come from God, there's no where the support can come from. You are going to pray. Hello. Tell your auntie hello. You are going to communicate with God. Father, shower your blessing over my life. Shower your blessing over my work. Shower your blessing over my plan. Over my portion. Over my portion. Shower your blessing over my household. Turn into prayer. I want to see your showers of blessing. I see somebody that gathered. There's nothing that cannot happen with you. See somebody that gathered money with you. What cannot happen with you? What the passport when I am telling you, what the passport when in your Sunday, what they submit here, French embassy, 419 láàrin ọjọ́ mẹ́ta, two-sided jáde, nínú àṣẹyẹ kankan, òun ló lọ sí France, kí ló lọ́dọ̀ lè ṣe, nínú ọjọ́ ìbùkún, èyí ló dé lọ fún àṣẹyẹ.
ọmọ yìí ẹ nísinsìnyí. I want you to understand something now. Tí mo dẹ̀ fẹ́ jẹ́ kó jọ kó lè lọ nínú àdúrà yìí dáadáa. So that you can go in that prayer perfectly. Mo kan èèyàn kan lára nínú ọ̀sẹ̀ tó kọjá. I met somebody last week. Mo kàn lára. I met the person last week. Kì í ṣe met mo kàn lára. I wish the person. Ẹ̀mi ò fẹ́ sọ direct. I wish the person. Náà ẹni tí mo kàn lára nínú ọ̀sẹ̀ tó kọjá yẹn. The person I wish last week. Mo bìlíìfù wípé mo lè ṣe irú nǹkan tí mo ṣe yẹn nínú ọ̀sẹ̀ fún. He doesn't believe I can do such thing to us. He doesn't have the thinking. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe rí. And that is the way God is. Torí ọ̀sẹ̀ kan tó rí yẹn. A witness. Ó ti tó fún yàn láti ra lẹ̀. He said, now I want to be out. Ó tó fún yàn láti ra mọ́tò. Ó tó fún yàn láti lọ sí ìlú. He said, now I want to Ọ̀sẹ̀ kan ti tó fún ẹ láti ṣàṣeyọrí. He said, now I want to prosper. Ìwọ ni kó o má lose the opportunity of It is you don't lose the opportunity of this week. nítorí pé ó máa dàbí olè lóhùn ni. Because it will be like a thief in the night. Àwọn tó ṣe àṣeyọrí bí olè lóhùn ló ṣe dé kì í ṣe pé wọ́n kọ̀ déédéé kí ni ẹ̀nà kọ̀ déédéé ni fún. People that prosper, it came like a thief in the night. Wọ́n jẹ́ kó gbàdúrà. I want you to pray. Nínú ọ̀sẹ̀ tí mo wà yọ lọ. This week I am all Lord. Jẹ́ kí n rí àwọn ńlá. Let me receive a big mercy. Àánú tí wọ́n fi ń rálẹ̀, àánú tí wọ́n fi ń kọ́lẹ̀, àánú tí wọ́n fi ń lò rere ṣé ó lè ṣẹlẹ̀. Ó lè ṣẹlẹ̀ ohun tí mo sọ yìí. Èmi ọlọ́lá kékeré láàánú lágbà. Àánú tí wọ́n fi ń kọ́lẹ̀, àánú tí wọ́n fi ń rálẹ̀, àánú tí wọ́n fi ń lò rere ṣẹ. Nínú ọ̀sẹ̀ tó wọlé ní síkà náà. Ìrírí ẹnu sọ ìwà ká. Ṣùgbọ́n ọjọ́ lánàá. Olùkọ́ tí mo bẹ̀ fún lónìí, ẹ̀ka yẹn mi bẹ̀ dàkọjá.
kind of prayer she render. ṣùgbọ́n nínú ọkàn mi mo rí pé mo gbé tí ìbá ti ṣàánú obìnrin yìí. And in my heart I have seen that woe to me if I did not bless this woman. It is left to you to pray. Ó kù sí ẹ lọ́wọ́ láti gbàdúrà. And it is God to move right láti lọ mú ẹni tó máa ṣàánú rẹ̀ wá. Ọlọ́wọ́ kù sí ọlọ́wọ́ lọ́wọ́ láti rìn kiri to bring better blessing. Ibi tí mo wà ní mo ti rí pé mo gbé tí ìbá ṣàánú rẹ̀. Where I am seeing that I am in danger if I do not help this woman. Tí ẹni kò gbàdúrà. Your home is to pray. Tí Ọlọ́run ní kò bá wọ́n ní tó máa mú ìmúṣẹ rẹ̀ wá. Ṣùgbọ́n tó bá bá. Fún ọmọ bóyá bẹ́ẹ̀ ṣe fún I don't know how you are going to do it. àmì mẹ́ta Jésù Olúwa wá. mo ti kọ́ ẹlẹ́kọ̀ọ́ wípé bó ṣe rí mi yìí èmi kì í tọrọ owó. I have taught you a lesson that as you are saving, I don't beg for money. kì í dẹ́ ṣòwò nìkan mi kì í tọrọ anything. I don't beg for anything. My own is to go and meet God. Tí tèmi ni láti lọ bá Ọlọ́run. Àwa jáde lọ fún rẹ̀. He will go out by himself. A lọ mú ẹni, a lọ kọlu èèyàn tó máa fún mi ní nǹkan tí mo fẹ́ wá. He will go and make the person that will give me what I want. Àwọn ni wọ́n ń dọ̀, ohun tí mo sọ yìí, àwọn tí ń wò mí ń dọ̀, àwọn tó ń fún mi lówó gan ń dọ̀. People that is watching me, they are hearing, and people that is giving money, they are hearing. I don't pay. Mi ò kí ń tọ́lọ́. I will not pay. Mi ò dẹ̀ ní My tọ́lọ́. own is to kneel down. And I will pray to the Almighty. I will pray to the Almighty. Mi ò pay lọ. Mi ò pay lọ fún kankan. Òun ni mo bẹ̀rẹ̀ kí wọ́n náà máa ṣe. That is what I want you to be doing. Níbi tí mo wà ni mo ti rí pé mo gbé. Where I was saying that I am in danger. Pé ohun tó ní kì í ṣe mo ní láti ṣe mo bèrè. Because what he asked me to do, I need to do for the woman. Ìyẹn ti gbàdúrà dọ́dọ̀ Ọlọ́run yẹn. He has prayed to God. Ti gbàdúrà débi kan. He has prayed to some extent. Ọlọ́run ti wá kọlu ọkàn mi. And God has purposed my heart Pé o gbé tó. that you are in trouble. That's all. God, That is prayer. eléyìí la pè ládùúrà. Kò lè rárá. That is prayer. It is not difficult. Eléyìí la pè ládùúrà. When we pray and we answer. Tó o bá gbàdúrà tó bá wá dáhùn àdúrà yìí. I am telling you that answer. Mo ti dáhùn rẹ̀ nìyẹn. Ó wí gẹ́gẹ́ bí ikọ̀. I speak as a vessel, Àti ìrìnjú Elédùmarè. as a vessel of the Lord. Àwọn oníjà oṣójà lọ́dún mi ò We bá are not fighting witches or wizards. kò sí tó kéde pẹ̀lú oṣó. There's nothing concerned with wizards. Kò dẹ̀ sí tó kéde pẹ̀lú àjẹ́. There's nothing concerned with witches. Ṣùgbọ́n tí wọ́n bá wá bá mi, àwọn náà mọ̀ páwọn máa jẹ̀yà. If they come to me, they know that they will face the consequence. Ẹ gbọ́ ohun tí mo wí jáde gẹ́gẹ́ bó tí mo kọ́. I speak as one based on what I am. Nínú ọ̀sẹ̀ gbogbo yìí lè máa fi ìbùkún ẹ máa fi ṣọ̀rọ̀. Ẹ jẹ́ tútù rà ẹ jẹ́ kí ó máa lọ láàrin. Please let the incense continue to flow. I have told you from the beginning of this year. Mo ti sọ fún ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ ọdún I yìí. am not here to fight with Satan. You know but this Satan yìí bá wá bá mi jà, mo máa bá jà. Èmi ò wá láti bẹ́sù jà, ṣùgbọ́n bẹ́sù bá wá bá mi, màá fèsì ẹ̀. Láti sọ. Sọ. Tó bá lọ lọ́nà tiẹ̀, tèmi náà lọ lọ́nà tèmi, kò sí wàhálà. Àjọ máa rẹ́rìn síra wa ni. When everyone is going on their way, we both laugh at each other. Don't run. Ó mọ̀ wípé ẹni tó fún ẹ ní owó kì í ṣe ohun tó fẹ́ láti ṣe. Ihun àdúrà tó gbà, òun ni Ọlọ́run pa á láṣẹ fún sẹ́. Ọgbọ́dọ̀ kò lọ́la kí ọgbọ́dọ̀ kò ń ṣe ohun tó rọrùn bí ọ̀tẹ̀ tó bá rọ̀ ṣẹ́, tó bá rọ̀ ìyà, tó jẹsẹ̀, tó bá pẹ̀lú wálé. Kò ní fún ẹnikẹ́ni. In some way, he has spoken in an adage. Ṣùgbọ́n Ọlọ́run ló ń pa á láṣẹ. It's God that made the commandment. Nítorí àdúrà tí ìwọ ń gbà. The prayer you render, Ó tún máa bí air condition. and you place it at a condition. A ní tó o bá ná owó yẹn jáde. If you not spend the money out, Ó ti ní oṣù kan ò ní gbowó lọ́wọ́. Ó sì sọ for a month you will not receive ọmọ tí anything. Ọlọ́run máa bí ẹni tí ó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ fún ẹlòmíràn kó máa gbé nínú condition bẹ́ẹ̀. And God will give you the giver a condition. Ẹni yẹn jẹ́ kó wípé tó wọ́n bá ṣe fi oṣù kan máa lọ́wọ́ ṣe. And you know that if money seeks for a month, there will be Sọ̀dọ̀ problem. wọ́n ní láti rìlísì owó yẹn dàgbé. That is why the money has to be released. Nítorí pé ó mọ ẹni tí ń bọ̀ òun sọ. Because he knows the person speaking to him. Lẹ́nu bí ọdún. Ẹ jẹ́ kó jẹ́
ṣẹ̀ṣẹ̀. Ó ní ẹni tó máa ń wá sí. But he asked the person he sent us to. It is not everybody. Kò ń ṣe gbogbo ènìyàn. Tó ẹnu ṣe pé Jésù sọ pé ṣé a lè bí oúnjẹ ọmọ fún ajá bí? Can we give the food that is meant to the child to a dog? Tí ọmọ bá wà bẹ́ẹ̀ ní ọjọ́ yẹn, ọmọ ló máa jẹ oúnjẹ ní ajá òní padà ní ìbọ̀wọ̀ jẹ. If a child is there, is a child that will eat the food, the dog will not have anything to eat. Your own is to pray. Títí ẹni kò gbàdúrà. Tó bá tẹ̀ tí lè kan Ọlọ́run lára. And if your prayer touches God, Àbí tó máa lọ bẹ́ ẹni tó ní láti ṣe é he will locate the person that will help you. ẹni yẹn tẹ̀lé láti ṣe. And he must help you. Nínú ọ̀sẹ̀ yìí, ẹni tí àdúrà tó gbà yìí máa kàn lára. The person that is Ó máa wá ẹ̀kíní láti ṣí ọ̀la àdó. Lórúkọ Jésù àdúrà yẹn máa kọ̀ lára. It is not a formal night. eléyìí ò ń ṣe pé Ẹ̀jẹ̀ yìí látọ̀rí ọ̀pọ̀lọpọ̀ tó wọ̀ wá orí mú òwe. computer is running on their loser. Olówó náà ń bá lọ́dúnrà. The listener also already said of God. Olówó sì máa dàdúrà. The listener will pray. Bẹ́ẹ̀ni ọ̀nà fífẹ́ kò jẹ́ kọ́ńtàkì. You give him a contract. Ṣé kí èèyàn púpọ̀ ló wà nínú kọ́ńtàkì? Kí kọ́ńtàkì ló ti ọwọ́ wò? Tí Ọlọ́run bá ti wá dúró ẹni yẹn gbọ̀ngàn. Ọ̀nà fífẹ́ máa jẹ́ kọ́ńtàkì lẹ́wọ̀. It is not the formal night of your own dancer. Wọ́n lè ní ẹni àdúrà ní sẹ́sà náà. Say that you are learning a useless prayer. Àdúrà tó ṣiṣẹ́ fún ẹ tó ṣiṣẹ́ fún olówó tó di olówó lè ní àdúrà tó kó sọ yìí. Prayer that comes from you is the one that will not contribute to you. Ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ wa, wọ́n lè ní bí wọ́n sọ ìjọba gbàdúrà kéèyàn kan lọ kówó fún ẹ. Olówó tó dolówó lè nìyàn kan ló kówó ní lọ́wọ́. Ẹ kò ní kókó Jésù. The power that is good today is God. They are one pastor. Wọ́n jẹ́ ọmọ àlè fún bí Ẹjọ́ jẹ́ ìṣe. àti bí ọdún. Sódì ẹ̀wọ̀ ìwọ náà tó fẹ́ ká èèyàn kan náà ló máa ṣe kìíní ló máa di ọ̀gá. It is not a wrong prayer. You that you want to elevate is someone that will elevate you. Lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó wò wá yìí. Brain ni wọn. Tó bá ti ń wo yẹn oríṣiríṣi nǹkan tí wọ́n fẹ́ fi mú ẹ, òun ni wọ́n máa wò mẹ́yìn lọ́wọ́ gbé jáde. The people that is watching us, what they want to use as their target, that is what they will bring out. Kí Délé Muhammadu tó di ẹni tó di lẹ́nu ọwọ́ èèyàn kan náà láti gbà lé lọ́wọ́. For the position Dele Momodu is today, it was gotten from somebody. Kí Ọbásanjọ́ tó di ẹni tó di lẹ́nu ọwọ́ èèyàn kan náà ni a ti ṣe kí ni láti gbà lé lọ́wọ́. For Obasanjo to be the person he is today is being collected from Mo somebody. fẹ́ jẹ́ kó yẹ gbogbo ẹ̀yin tó ń tẹ́tí sí mi pé it is your right tó bá dáadáa sí Ọlọ́run ló sì tọ́. It is your right ká gbà lọ́wọ́ ènìyàn kan ká sì fi wọ́n. If you the listener, I want all the listeners to listen very well. If you pray and the prayer answer, we are going to collect it from someone and give it to you. Let it be a good. I want to go straight. Ọmọ ẹ̀yọ̀ báyìí. Today I will speak Lónìí máa sọ nípa on the qualifications àásọ nípa ohun àmúyẹ. to have God blessing in 2020. Ohun àmúyẹ láti ní ìbùkún Olúwa nínú ọdún 2022. Ẹ pàtẹ́wọ́ fún mi. Tí kò bá yí ẹ, kú jẹ́ kí ayò ògùnfọ̀ kó sọ dáadáa. Let the interpreter say very well. Ohun àmúyẹ tó yẹ fún ẹ láti gba ìbùkún Ọlọ́run fún ọdún 2022. Olówó náà gbàdúrà. A rich man also prayed. Òṣìbọ̀dá kan wà tá a máa ń pè ní ọkùnrin Bíọ́lá, àwa là ń ṣiṣẹ́ fún. There is a brother we call Uncle Biola. À ń ṣiṣẹ́ DSC fún. We want the satellite for him. Ìjọ tí ó mọ̀ wípé mo jẹ́ pásítọ̀, mo wà lókè ni mò ń ṣe kíní DSC mi lókè. Ó kọ̀ rí pé bí mo yẹ wà lókè yẹn làwọn èèyàn pè mí ni mò ń gbàdúrà fún. Kọ́ mọ pé mo jẹ́ pásítọ̀ rárá. He doesn't know that I'm a pastor, but he saw that I was walking it up. Láti ìjọ tó ti mọ̀, See, the day he knows, sọ ti ń gbàdúrà fún. we started praying for him. Lẹ́tà wá ń lọ. And the prayer we are praying for him, Wípé ó fẹ́ ní kí ọmọbìnrin kan ní Báṣọ̀run Ọmọkọrẹ̀ is one of the biggest billionaire trillionaire ní Nàìjíríà. Àwọn yẹn jẹ lọ padà gbé sókè. they are the one that elevates him. Èèyàn kan ló máa gbé ẹ sókè. One person needs to elevate you. It is not a wrong prayer. Mo fẹ́ Mo ṣe àdúrà tó lòdì. mo clear kí èèyàn àwọn tí wọ́n fẹ́ misinterpret
ṣe àdúrà yẹn mo kílẹ̀ kí wọ́n lè gbọ́ ni ènìyàn kan ló gbọ́dọ̀ gbé ẹ sókè. I am doing the analysis, so it's only one person that needs to elevate you. àfikún bá yẹ pé wrong thing ló ń ṣe. Except you are not the wrong when thing. you are in the right way wà á rí pé tòótọ́ èèyàn kan ló gbọ́dọ̀ ṣe kí ni. Go over the true Lord, you see that is one person that will elevate you. Let it be your throne. nínú ọdún náà That year, bá ṣọrun ọmọkọ rẹ̀ olówó àgbáyé yẹn lọ́kùn dáadáa ilé epo ní ṣe epo lọ́ ń ṣe. Basho Omokonle òun ló bí ọkùnrin Bíọ́lá sókè nínú ọdún yìí. is the one that elevates Uncle Biola that year, kò dé ṣubú láéláé. and he has never fallen. ẹni tó gbé mọ́tò wọlé BMW ni mi ò rí rí nínú ọdún tí mò ń sọ yìí ọmọ kékeré ni o kò dé ìjìwà báyìí náà ni. We are of acres. mọ́tò yẹn tó bá fẹ́ lọ ṣe ní ẹ̀sẹ̀ máa kí ló ṣe pé wo ni Elisade 2 million ni wọ́n fi ń ṣẹ́ẹ̀kì ẹ̀ every week tó bá fẹ́. If they want to check it every week, it's 2 million naira they use to check it. èèyàn kan ló gbé débẹ̀. It's someone that plays it there. ṣe kò jẹ́ kí brain yẹn straight kó mọ nǹkan tó ń ṣe. So that I want you to have the direct and positive thinking. máa ń béèrè owó tó ń béèrè ọlá ọwọ́ èèyàn kan ló ti máa bọ́ sí ẹ lọ́wọ́. When you're asking for blessing, riches is from one person that you get it. Mr. Michael ṣe ń ṣiṣẹ́ printer yìí sí àìmọye printer ṣe báwa mọ̀mọ́lọ́kọ́ printer ló ṣe tó fi ṣoríire kò sí ọmọ ẹ̀kọ́ ní Nàìjíríà tó wọ́n ń fò kiri ni. The person come on. ọmọ ẹ̀kọ́ táwọn mọ́tò dúró sí Nàìjíríà ṣọlá bó ṣe ń pààrọ̀ mọ́tò lẹ́ni ló ń pààrọ̀ ẹ̀ lọ́la kò sí. You child that stays iṣẹ́ in this printer yìí náà jẹ́ ló ṣe the work of the foundation kan jẹ́ ló ń dà people. àwọn ìwé ìjọba ńláńlá oríṣiríṣi ilé kàlẹ́ńdà. Set up calendars. Don't waste your time. Má fi àkókò rẹ ṣòfò. mo kàn fẹ́ jẹ́ kó o mọ gravity prayer yẹn kó o lè jẹ́ pé kí wọn náà lè máa gbà tó lóru bá tó ṣe ẹni ẹsẹ̀ kí n sọ fún ẹ ọ̀run yòó ní ó ní láti deliver fún ẹ pé tí tọ̀ ṣe ẹni. I want you to know the importance of the prayer you read, that if God touches the person, it's compulsory he has to deliver to you. ọwọ́ ẹ̀dẹ̀ ló wà. And it's left to you. kò sí lọ́wọ́ Ọlọ́run. It is not in the hands of yẹ ni God. pé kí wọ́n gbà kíkí ní yẹn tọ̀ ṣe Ọlọ́run. Your own is to render the prayer and it touches tó God. bá ti lè tọ̀ ṣe Ọlọ́run báyìí. Touches God. kò sí kò tí bá ní ìdí owó. When I need money. ẹjọ́ mi bàbá tí mo sọ láti New Zealand yẹn ó gbọ́ píríṣì yẹn wọ́n tún pè lórí dájì onídàájú ẹ̀fọ́ nìkan tí bá ní ìdí owó. When I need money. mi ò fẹ́ mọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ kákan tó. I don't want to know all the tí positive. bá bá lásán wà. When I pray tó bá jẹ́ pé ìbẹ̀rù fẹ́ lọ lówó dájú. there is the place that you will bring the money. mo máa sanwó yẹn nínú ọ̀sẹ̀. You will deliver the money ilẹ̀ that ń ṣe 48 hours within 24 hours lèmi fi ń dowó. I receive money and your job. mi gbogbo bá ti di pé mò ń bọ̀ kì í ṣe tèmi mọ́ láàrin bí aṣọ sọ̀rọ̀ yẹn mo jẹ́ sọ pé ọba yìí ló máa ṣe láàrin yẹn mo ti dúró tó fẹ́ tó. Period and receive the money I want to receive. Olóòtú àkójọ ọ̀dọ́. Qualification to have God blessing in 2022. Ohun àmúyẹ láti gba ìbùkún Olúwa ní ọdún 2022. That is there is a qualification. Àmúyẹ wà That is tó túmọ̀ sí. yes there is a qualification Àmúyẹ wà. for whomsoever that want to receive blessings. Fún ẹnikẹ́ni tó fẹ́ gba ìbùkún Must have. tó gbọ́dọ̀ ní. You don't have the qualifications. Bí o bá ní àwọn ohun àmúyẹ yìí, There is no way for blessings. kò sí ọ̀nà fún ìbùkún. Nàìjíríà láti rí i pé ẹni tí kò ṣe mathematics English ló máa fi wọ ẹnu iṣẹ́ mathematics kò sí yẹn nílùú èyìnbó. In Nigeria, we see that if you read mathematics and you can teach English. It is not like that in West And it Africa. is not in the dictionary of the Almighty. Kò wá sínú ìwé ìtumọ̀ Ọlọ́run alágbára. Apẹja òun la fi ṣe apẹja ènìyàn tó pé Ọlọ́run ti rí i pé ẹni yìí ní passion fún ẹja ó máa ń pa ẹja irú ẹ̀ ló lè di apẹja ènìyàn bí kò bá jẹ́rú ẹ̀ tó bá pẹ́ lómi ni wọ́n gbé ní kólekóle wí ní sòfin Ọlọ́run. We can see that a fisherman, you can see that he has a passion for fishing, and to that effect God pick him and become a fisher of man. There is no definition for blessing. Kò sí ìtumọ̀ fún ìbùkún. Blessing is blessing. Ìbùkún ni ìbùkún. Go and check it, no definition. Kò sí ìtumọ̀ fún ìbùkún. Blessing it is blessing. Ìbùkún ni ìbùkún. When you have it, you have gotten it. Tó o bá ti ní o ti ní. Blessing
for week. I don't have prayer. I don't have nínú ọdún yìí mi ò ní preaching. All my preaching is blessing. Gbogbo wàásù nínú ọdún yìí kò ní. Ìdá ògbọ́ òdọ́ tó pè mí níbi tí mi ń lọ nínú ọdún yìí tó bá di December la máa padà wá sọ ohun tí mo sọ lẹ́yìn tí mo sọ January tí mo sọ February tí mo lò gbọ́ tó bá di December ìwọ máa rí pé èmi mà ti. I have a destination. I am going. Either you listen or you do not listen by December or you go to the bottom of. You will need to know under this teaching to avoid you losing the promise of God concerning blessing. Láti jẹ́ kó o má pàdánù láti jẹ́ kó o má pàdánù ìlérí Ọlọ́run fún ìbùkún rẹ. Because if you don't have this characteristic. Bí o bá ti ní àwọn ìṣe yìí. These qualifications. Àbí tí o bá ti ní àwọn àmúyẹ yìí. Continue losing. Wàá máa pàdánù. The promises of God concerning. Wàá máa pàdánù ìlérí Ọlọ́run fún ìbùkún rẹ. Number one. Àkọ́kọ́. God are giving you or everybody the ability to function. Olúwa ti fún gbogbo wa ní ìṣe láti wà lójú iṣẹ́. Yes. Ability to function. Olúwa ti fún gbogbo wa ní ìṣe láti wà lójú iṣẹ́. Except you don't want to use your ability to function. Àfi tí ìwọ bá fẹ́ lo ìṣe rẹ láti wà lójú iṣẹ́. Yọ jẹ́ ìṣe rẹ. Lẹ́tí kúrò fún mi. Nígbà tẹni tó lu gángan tó lọ jókòó sórí iṣẹ́ ẹni tó lu kìíní ṣẹ́ni pé kò lè wà qualify. When the person beating a talking drum is sitting down on the people playing drum set, it is not qualified. Láti lè rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run fèsì square root ẹ̀ mo bẹ́ẹ̀ pẹ̀lú ìlú wọn. In this year, for you to receive from God, I want you to face your duty. He has given you the ability. Ó ti fún ẹ ní ìṣe. For you to function in life. Láti wà lójú iṣẹ́ ní ìyàwó tó wà yìí. In 2022. Nínú ọdún 2022. Mo fẹ́ ya ilé sí mi mọ́. I want to bless. Mo fẹ́ ya ilé sí mi mọ́. I want to bless Mo God. fẹ́ ya ọkọ̀ sí mi mọ́. I want to bless God. Mo fẹ́ tẹ́tù ọmọ ọmọ lọ́dọ̀ yìí I mọ́. want to put a people to Nítorí kí ẹ̀jẹ̀ wà mí báyìí. Among you people that are here. He has given you the ability to. Ó ti fún ẹ ní ìṣe. Except you don't want to function. Àyàfi tí o bá fẹ́ fi ra àwọn sójú iṣẹ́. Ẹjọ́ jẹ́ ìṣe. Let it be your turn. I'm talking about the part you need to know under this teaching. Mo sọ nípa kókó tó o gbọ́dọ̀ mọ̀ lábẹ́ ẹ̀kọ́ yìí. Teaching that is speaking about the qualification you need to have so that you can possess blessing. Ẹ̀kọ́ tó ń sọ nípa àwọn ohun àmúyẹ tó o máa fi gba ìbùkún Olúwa. Number two. Ẹlẹ́ẹ̀kejì. Success is also free. Àṣeyọrí ó jẹ́ ọ̀fẹ́. It is for anyone that work on it. Àṣeyọrí jẹ́ ọ̀fẹ́. Ó wá wà fún àwọn tó bá ṣiṣẹ́ lé lórí. Ọ̀fẹ́ làṣeyọrí. Success is free. Báyẹn kí n tún ẹ. Don't let me deceive you. Tí n bá ń sọ fún ẹ pé àti ṣàṣeyọrí le. When I'm telling you to be successful is difficult. A máa dàbí ẹni pé mo tún purọ́ fún ẹ. It will be as if I am lying. Nígbà tí mo dé ìkórìtà kan nínú tíṣe yìí. When I go to a junction on this teaching. Olúwa fi yé mi pé òun dá àṣeyọrí síta. God said he has given out promo of success. Ó wá jẹ́ kí ó yé mi wípé ọ̀fẹ́ ni ṣùgbọ́n ó wà fún àwọn tó ṣe kí ni tó ṣiṣẹ́. He made me to understand that the success is meant for those that have worked for it. Ó ní ọwọ́ òun ò burú láti wá ìgbà ẹ̀yìn ènìyàn yìí. He said my hand is not shorting in order not to receive this. And that is why it threw out blessing for people. Ṣùgbọ́n ẹni tó da àṣeyọrí fún tó ń sùn báwo ló yẹ ṣe. The person now that he has given a blessing and the person is sleeping. How can the person do it? Tí ẹ bá ṣiṣẹ́ títí lóru, màá wá padà bọ́ sínú kíṣìn máa tún lọ bó oúnjẹ. That is mo ti ṣiṣẹ́ ibi tó ń pa mí lóru yẹn pàtàkì fún Jésù. But Jesus, if I am working in the midnight, after working, I will go to the kitchen and take food. It's so that I am working in the midnight. I am feeling hungry. Success is also free. Àṣeyọrí ó jẹ́ ọ̀fẹ́. Under number two, if you can work on it. Àyàfi bí o bá lè ṣiṣẹ́ fún. After all, you always say happiness it is free. Ó lè kó mọ̀ pé happiness is free. Tó o
bá ṣiṣẹ́ fún happiness yóò lè rí happiness nínú life rẹ̀. Ìwọ máa ń sọ pé ìdùnnú ọ̀fẹ́ ni àìtó wá ṣiṣẹ́ fún ìdùnnú ó lè rí nínú ayé rẹ̀. Bí màmá yẹn ṣe lóyún sí. As a woman is pregnant. It is free. Olúwa sọ pé ó máa lọ sí ipò ìlóyún. God said you are going to go to the position of pregnancy. A dẹ̀ confirm ẹ̀ pé ó máa lọ sí ipò ìrọbí yẹn là ń dúró. And you go to labour. Now níbi tí ó mọ̀ pé free ni Olúwa ti sọ. God has said it is free. Kó wọ́n máa ro ìròkúrò. And you should be thinking negative. Sọ̀rọ̀ tó bá pé it is free. Ṣé o mọ̀ pé ó máa bí mọ́tò tọ́. You are going to the leader. Ṣùgbọ́n tó bá ń ro ìròkúrò. If you are thinking negatively, wọ́n á bá ń bẹ̀rù. you see there. So therefore, happiness tó ń pariwo ẹ fún ẹ pé it is free yẹn o ní láti ṣiṣẹ́ lé lórí ni. Tí èròkúrò bá ń wà wọ́n máa ṣe kí ni? Jẹ́ o jẹ́ tiẹ̀ pàtó. Happiness kan kò ṣe free. Ó máa ṣiṣẹ́ fún mi. Happiness is not free. You work for it. Ìwọ náà ò ní jẹ́ kéèyàn kan bá tiẹ̀ jẹ́. You don't allow someone to win your life. Ìwọ náà ò ní jẹ́ kéèyàn bí ẹjọ́ wèrè déwájú ẹ̀. You don't allow someone to Nígbà tí wọ́n bá bí ẹjọ́ wèrè déwájú ọmọ ẹ̀kọ́ happiness yẹn jẹ́. When the big leaders talk to you, it will spoil your happiness. Sọ pé wàá gbé láàárín pé it is a free wàá gbé níṣẹ́ ló tún ṣiṣẹ́ níbẹ̀ pé kó o lè maintain happiness. Within the process whereby you say it's unfair, you are going to. Because if you don't maintain the happiness, Bí o bá tọ́jú, bí o bá ṣàkíyèsí lórí ìdùnnú yìí. You cannot achieve happiness. O lè gba ìdùnnú. Owó máa já ẹ̀ tó fi ọmọ tó bá ní ìyá àgbè ìjà wọn ní àkúrẹ́ ayọ̀ ìyá àgbè bẹ̀rẹ̀ ọjà rẹ̀ tó o bá ti já rẹ̀ ẹ̀wọ̀ ẹ̀ ló kù sí pàtó. If you don't say guide yourself, it is left to you. number 3. Ẹlẹ́ẹ̀kẹta That is talking. lábẹ́ ẹ̀kọ́ yìí. You have ability to make it in life. O ní ìṣe láti jẹ́ èèyàn láyé. Except you don't want to use your ability. Àyàfi tó o bá kọ̀ jálẹ̀ láti lo ìṣe láti fi jẹ́ ènìyàn. You did not use that ability. Bí ìwò bá ti wá lo ìṣe yìí. Lọ́dún tá ẹ̀kántà nínú ṣọ́ọ̀ṣì for more than 8 years 9 years ago lọ́wọ́ ṣe máa ma ẹ̀kántà. Mi ò dẹ̀ fẹ́ mọ́ I want you to use your ability this year to function. Once we have encountered about 7 or 8 years ago in the foundation of this church, this is what we are going to be experienced, and I don't want such to repeat itself. There's no money. Oh, ní kọrin kò sówó lórúkọ Jésù. You must be upright in all decisions you will make regarding financial aspect this year. O gbọ́dọ̀ ṣe déédéé nínú gbogbo ìpinnu rẹ lórí ìṣúná owó lọ́dún yìí. Lánàá a fẹ́ lọ síbi kan ọlọ́mẹ́talẹ̀ kan bì kan bẹ̀rẹ̀ nígbà tí mo débẹ̀ mo ní ìgbà tí n bá wá ra ilẹ̀ yìí ṣé mo fẹ́ tọ́jú ilẹ̀ yìí di ọdún mẹ́wàá ni ẹ̀dá mi ṣé irú situation tá a wà Nàìjíríà yìí ṣé o gbọ́dọ̀ tún máa rí pé o fẹ́ lọ kówó kan síbi kan kí wọ́n máa ní pé kó tọ́jú ilẹ̀ lọ́dún mẹ́wàá kó tó lè máa rí èrè bẹ́ẹ̀. I went to a place in order to purchase inú ọ̀rọ̀ yìí náà ni o. in this environment ṣé ní ìdẹ̀ ní ajé ni. but it's a street world. This year. Lọ́dún yìí. If you really want to be successful in life. tó bá wúlò tó bá ṣe àṣeyọrí láyé. Calculate nǹkan tó wà lọ́wọ́ ẹ̀kọ́ náà yẹ kó ṣe náà. Calculate what the resources you have before you spend the resources. Ìgbà tó bá lọ nílé tí kò síbi tó ti máa ta sìmẹ́ǹtì bẹ̀ kò síbi tó ti máa ta gàlí bẹ̀ kí ló fẹ́ jẹ ṣé inú yàrá yìí ló máa jẹ? Dẹ́mi lóhùn. Ebi ló máa ṣe kí ni? Always try to keep. So therefore we need a business. Ní tiẹ̀lé a nílò okòwò. Nítorí pé a ò fẹ́ máa tọrọ owó lọ́wọ́ ẹnikẹ́ni. Because we don't want to be begging from anyone. You must be wise this year. O gbọ́dọ̀ jẹ́ lọ́gbọ́lọ́dún yìí. Bí ọdún yẹn. Ẹ jẹ́ kó lè ṣe. Wọ́n wo epo tó sọ ibi báyìí ó jásí express níta kìíní kan. Express. Ọ̀dẹ̀ ẹni tó ń bá sọ̀rọ̀. Do you think you are still to a fool? Ibi tí kò sẹ́ ibi tí mi ò rí èrò tó kọjá látẹ̀ kan. I'm not seeing people passing by. Mo fẹ́ dé sí ìwé tí mo máa tà. What will I put in Ó our lè fẹ́ ta ní selling? 15 million. I want to sell 15 million naira. Àmọ́
fool? Ṣé òmùgọ̀ ní mi? Wọ́n ní wọ mediator àwọn ò lẹ́jọ́ láti bẹ̀rù ẹni tó mú wọn wá sọ́dún ẹ̀ tó jẹ́ mediator àwọn àrùn sí ẹ̀ àdìfò mi àdìfò. Person that sent you to us that we are going to. This year, Lọ́dún yìí. you must be critical in your decision when you want to spend. Kó o tó ṣohun gbogbo, o gbọ́dọ̀ wò ó jinlẹ̀ nínú ètò ìṣúná owó rẹ̀. Nítorí pé òun ti Nàìjíríà lọ. But where Nigeria is going to. Àwọn èèyàn gan ti make a decision báwọn rẹ̀ ní láti gba lé 350 ten ta àwọn máa lọ sí àwọn lọ sí ìbí ìtọ́jú òun lọ Kútọ̀nù ìmí lòun lọ sí Ìbàfò tí lórúkọ bẹ̀rẹ̀ Ọ̀fadà ẹlòmíì máa gbé ilé kanlẹ̀ nínú Èkó ìbò ní ẹni tó máa dàbò láìpẹ́. Very soon people that build that will not see the people that will rent it again. But the only thing ó lè continue láti máa function ní pé. That will only continue to function. Ó jẹ́ gàrí ló fẹ́ máa ta kọ́ máa rí pé kò ń já gàrí ẹ̀ gàrí yóò lè àwọn èèyàn máa kọ́ máa tẹ̀lọ̀ lálẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn èèyàn máa ṣe ráìsì àwọn èèyàn máa lò róró àwọn èèyàn máa lò epo sìmẹ́ǹtì ojoojúmọ́ ni wọ́n ń lò sìmẹ́ǹtì. Be calculative in what you want to do. Jẹ́ ẹni tó jẹ́ ìṣirò nínú gbogbo ohun tó fẹ́ ṣe nínú ọdún yìí. Ẹ̀sìn bí ó gbé. Number 5. Ẹlẹ́ẹ̀karùn-ún. Under the topic we are treating. Lábẹ́ àkọ́rí ẹ̀kọ́ tá à ń kọ́ lọ́wọ́. We are treating. Tá à ń kọ́ lọ́wọ́ yìí. Under this topic that there must be some qualification you must have before you will be entitled for the blessing of God. Lábẹ́ àkọ́rí ohun tá à ń kọ́ lọ́wọ́ tó ń sọ fún wọn wípé àwọn ohun àmúyẹ tó gbọ́dọ̀ ní láti gba ìbùkún Ọlọ́run. Number 5, obedient to the word Of God and the commandment of God. Ìgbọ́ràn sí ọ̀rọ̀ Olúwa àti òfin Olúwa. Ètò ọba ti dánwò sí òfin Olúwa ó lè rí ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run. If you don't live, if you are not obedient to the commandment and the word of God, you can never receive blessing from it. Ọ̀rọ̀ ìwọ pẹ̀lú Ọlọ́run dàbí mọ́mí ẹ̀ tó sọ wípé Tọ́lá ní mi ò gbọ́dọ̀ rí ẹ kó jáde o. Your case is just like your mommy telling you not to go out. Ó wá jáde. And you went out. Ebi ló máa pa ẹ lọ́jọ́ yẹn. That day you are going to face hunger strike. Ṣé rí pẹ̀lú ìwọ pẹ̀lú Ọlọ́run ni? And that is the way it is. Tó o bá ti lè lòdì sí ohun tí Olúwa ti gbé kalẹ̀. When you go against the commandment of God, wọ́n á expect kankan lọ́wọ́ rẹ̀. don't expect anything from him. Yóò jẹ́ ṣe. Let it be your dream. Number 6. doing it as if you are working for God, not For man. Ìwọ máa ṣe bí nípa òṣìṣẹ́ fún Ọlọ́run ò ṣe fún ènìyàn. that is another quality or characteristic you need to have in you. You must be doing it as if you are working for God. Not for man. Lára àwọn ohun àmúyẹ àbá ohun tó yẹ kó o ṣe kó máa rí wípé òun ṣiṣẹ́ fún Ọlọ́run ò ṣe fún ènìyàn. Ẹnu bá wà bíbá yìí tó jẹ́ pé gbogbo èròǹgbà òun ṣiṣẹ́ fẹ́yàn ni ó lè rí ìbùkún níwájú Olúwa nínú ọdún tá a wà yìí. When you have it in your thought that you are working for men not for God, you will never receive blessing. Gbogbo ohun tó o bá fẹ́ ṣe nínú ọdún yìí máa rí nínú ọkàn ẹ wípé mo fẹ́ ṣe fún Ọlọ́run kì í ṣe fún mi. Whatever you want to do this year, see it in your heart that you are doing it for God, not for human being. Number 7 here. When you have the love of Christ in you, Bí o bá nífẹ̀ẹ́ Kristi nínú ẹ. which is not the love of man, Bí eléyìí kì í ṣe ìfẹ́ ènìyàn. you will be still rich. O máa ní owó bí ẹ̀gẹ́. Tí Ọlọ́run bá di pé o ní ìfẹ́ òun nínú ọkàn. If God knows that you love him so much in his heart, Kò sí ohun tí Ọlọ́run ò lè fi dún ẹ wò. there is nothing God cannot use to examine you. Àmà ní fún rere dá mi wò. You will not be saying you do things to go examine you. Bóyá mi ò ní ṣọpẹ́. Maybe I will not appreciate. Tí wọ́n torí ká dán mi wò. Use this God to examine me. Ọpẹ́ mi náà ọ̀dà wọlé. I will have principle of appreciation. Bọ̀ níbi táwa ti wá ká tó wà ń bíbá yìí. Where we came from before we get here. Tí Ọlọ́run bá
ti fẹ́ fi mọ́tò dùn ẹ̀wò tó ti rówó yẹn báyìí o ní láti mú ìwọ̀nba inú kíní yẹn kó o lọ fi ṣe kíni kó o ṣe dúpẹ́ fún Ọlọ́run ìwọ tó lọ́run fi mọ́tò dùn ẹ̀wò tí ò dúpẹ́ báwo ṣe máa gbà mí lọ́jọ́ mi. You that God has examined with a good car and you have not come for appreciation, how will you receive the next one? ẹjọ́ jẹ́ ìṣe. Let's be honest. Colossians 3:16. Kólósè orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún. Number 8. Ẹlẹ́ẹ̀kẹjọ. Telling people about your God this year. Sísọ fún àwọn ènìyàn nípa Ọlọ́run rẹ lọ́dún yìí. Because you cannot be here alone. Nítorí pé o ò lè dánìkan wà níbí. You must invite people to serve your God with you. O gbọ́dọ̀ fi ìwé pé àwọn ènìyàn kọ́ wá sí Ọlọ́run rẹ. Ní ìgbà yìí ló máa rí pé ìbùkún máa pọ̀ fún ọ. And this is the time you now see you have a bountiful of blessing. O lè léèyàn wájú Olúwa kó rí ìbùkún o. You cannot send people away from the presence of God and you expect blessing. Gbogbo àwọn ohun àmúyẹ tí o ní láti mú dání tó o bá fẹ́ qualify fún ìbùkún Ọlọ́run nínú ọdún 2022 tá a wà yìí nìyí. These are the qualifications you need to have if you want to qualify for the blessing of God. Ẹ̀yin ẹgbẹ́ obìnrin ẹ̀ ń gbàdúrà pé ẹ fẹ́ rí ìbùkún níbo ni ìyá Dọlápọ̀ wà ṣé ẹ béèrè ẹ̀ látijọ́ tẹ̀ ẹ̀ ti rí. Good women, you are praying for blessing. Where is Mama Dolapo? Did you ask about her? Ẹ bá béèrè ẹ̀ ṣé ẹ ti délé rẹ̀. When you ask about her, have you gone to her house? Ẹ béèrè ẹ̀ nìyẹn. You did not ask about her. Ẹ dẹ̀ fẹ́ ìbùkún. And you want blessing? Wọ́n láwọn béèrè ẹ̀. They say they ask about her. Ẹni tí ẹ béèrè. The person you ask about her. Jẹ́ kí n sọ níṣọ̀ mi fún ẹ. Let me tell you my vision. Mo lè máa bẹ ìjà. I may be fighting you. Torí bí ìràwọ̀ ṣe wá lè ní ẹ̀. As in our came today, Ìjẹ́ mi pẹ̀lú ẹ̀ tó parí nù. our different has been settled. Mo wà nínú mọ́tò mo àdùgbẹ́ láti mi kan fa àńjà. I was in the car, I was fighting with the I am my Mo wá wà nínú mọ́tò tá ẹ̀ lọ. We are in the car, we Mo are kọ̀ rí kọ́ọ̀lù mi mi bá lọ ní nọ́mbà. I saw the call, you know that Ọmọ wọn ló kọ́kọ́ ń bá mi sọ̀rọ̀. it's the child that is supposed to be Ọmọ yẹn ló kọ́kọ́ sẹ́ndì sí mi. the first send the Ẹ child to sẹ́ndì ẹ̀ sí mi báyìí. They send the child to Àpẹ̀lú yẹn ti rẹ́ẹ̀rì. blah 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 Báwo ṣe wọlé nìyẹn? and enter. Bí láìfù tèmi ṣe rí nìyẹn. And that is how my life is. Bí Ọlọ́run dẹ̀ ṣe rí nìyẹn. And that is the way God is. Ó ní súnmọ́ lọ́rùn ọ̀rẹ́ ó lè súnmọ́. Come closer to God for God to be closer to you. And you want blessing. Ohun tó ní wọ́n sọ nínú ọdún yìí ni mo sọ fún yín. This is what God is saying this year. I am telling you. Ènìyàn kò láàrin yín tó dẹ̀ pé láàrin yín ló wà ẹ ò dẹ̀ wá where about it. Ẹjọ́ ń ríra yín lórí íńtánẹ́ẹ̀tì o ṣùgbọ́n ẹ ò kíyà ẹ dẹ̀ ń fẹ́ ìbùkún níwájú wa. The person left your things and you don't ask about the person and you want blessing from God. This year, Lọ́dún yìí. you must bring people to the house of God. Ẹ gbọ́dọ̀ mú àwọn ènìyàn wá sínú. You must change the life of people. Ẹ gbọ́dọ̀ yí ayé You wọn. really you want to be successful. Bàbá gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe àṣeyọrí. Ẹ wá wo ibi tí wọ́n bá dì sí. Look at where they have a shortcoming. Tó bá fẹ́ lọ ra aṣọ ní oṣù yìí tó bá pé bí ọdún yẹn ló mọ ibi tí wọ́n ti ń ta aṣọ. Wọ́n á pè pé kó máa bọ̀ láti Ṣàngó wọ́n á jọ lọ kọ̀nẹ́ẹ̀tì ara wọn lóṣù yìí. I am telling you. Wọ́n ò dẹ̀ ní wọ́n ò béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ìdí tí bí ọdún oṣù wá sí church. They have never asked her reason why she has not been coming to church. Gbogbo ẹni tí ó bá já mọ́ lọ́wọ́ kì í sọ fún yín ẹ fi ìbùkún ṣeré nínú ọdún yìí. Anyone that have this shortcoming, you are playing, you are toying with your blessing. Ẹ ò lè léyàn kó o máa jòlúwa. You can never send people away from the prayer of God. Ṣé pé kí
iwájú olúwa kó máa kún sí ṣíṣiṣẹ́ yẹn ni ó lè jẹ́ kí inú olúwa máa dùn sí ẹ tó bá jẹ́ pé òun ṣe iṣẹ́ wípé kó máa fà ní sórí olúwa wá dọ́ta ni ọlọ́run wá ń ṣeré débẹ̀ yẹn ni. Is God playing to that extent? Ṣọlọ́run ṣeré débẹ̀ pé kí òun máa lùsì èèyàn fẹ́ ṣú. That is God playing to that extent that you will losing people to Satan? Ọlọ́run ò ṣeré débẹ̀ o. God does not play to that extent. Mo máa kó kìlọ̀ kó lè má kí àtúntò ọmọ ọmọ tí mo sọ. Let your conscience judge you. Àtẹ̀wọ́ fún mi. Clap Jesus. Kábẹ́. Colossians 3:16 Kí ló ṣe máìkì ẹ? Colossians 3:16 ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi ọ̀rọ̀ lọ́kọ̀ sílẹ̀ àná. ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú tó máa gbẹ́nu yé ní ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo nínú agbádodo kí ẹ máa kọ́ kí ẹ máa kọ́ kí ẹ sì máa gbára yín níyànjú ẹ máa gbára yín níyànjú nínú sáàmù àti orí ìyìn àti orí ẹ̀mí ẹ máa fi orí ọ̀fẹ́ kọrin ní ọkàn yín sí Olúwa. Ó lè dára wọn ní ìyànjú yẹn. Tọ́ba ni mo wọ aṣọ kan níbi tó wà, ó lè gbé gbolo ti rà. A ní ìjíjẹ́ kájọ pàdé ń bẹ̀. Wọ́n ò ní gbára wọn ní ìyànjú nípa ti ṣọ́ọ̀ṣì. I am telling you why you can lose again this year. They can never cancel themselves about church, but they can cancel themselves about the worldly things. Ká nílùú ẹ̀yin àgbàlagbà báyìí, ìyá Dọ́lápọ̀ ti wọnú ṣọ́ọ̀ṣì more than a month. Kí ẹ wá ní èmbìrì ẹ̀, ẹ ò lọ sí ẹnu ọ̀nà ẹ̀. Kẹ́bìrì pé kí ni o kò ṣe wá? Tó o bá wá wọ aṣọ pé ìtì ṣe kí ni ẹ ti ṣe ojúṣe yìí. Ìgbà yẹn ni ọkàn yín tó balẹ̀. Nígbà yẹn lọ́lọ́run fi hàn pé ẹ ṣe ojúṣe yìí. Á sì jẹ́ kí ìgbòho kó ṣe kí ni kó máa. If you don't have love, you go nowhere. Love will bring many blessings of God in our nation. Let it be your dream. Love brings many blessings to our midst. God is not a respecter of anybody. Tó bá jẹ́ torí. Ọlọ́run ò ṣe ènìyàn tó bọlá fún ẹnikẹ́ni. Nítorí kankan lè ṣe lé bí ọdún kúrò níbí báyìí. I will let you people to know that God is not a respecter of anybody. If you send the other away without any reason, màá sọ fún yín pé Ọlọ́run ò ṣe ènìyàn tó bọlá I fún got to ẹnikẹ́ni. begin to think pé ọmọ yìí fún 21 days mo wà lórí òkè kò sí níbà yìí. It is unusual. Something must happen and it's beating my heart every day. You people, you lack love, and I'm telling you, whoever that is conflict tó jẹ́ òun ló ṣe sí lọ́wọ́, they will suffer what is happening there. In something I have seen that love is not existing among you think we are playing here. This is the thought of God, and why it is church, it is because it's growing every day. If a church is not growing every day, It is not marching on. bí ìjọ ò bá dàgbà lójoojúmọ́ ìjọ náà kò tẹ̀síwájú. What is it? And it is not a church. Kò dẹ̀ ní ṣe ìjọ. We have blessed lives. Yóò mọ àwọn ọmọ máa fi fọ́tò wọ̀n mí. Where is the photo? Where are you? I sent photo to you. Where is Shina? I want to see the picture. Ìfẹ́ ló fi kóra wọn jọ bẹ́ẹ̀. They use love to gather themselves. Ìfẹ́ Love. láì sí ìfẹ́. Without love, Ẹ̀yin kò lè mú Olúwa. you can never be appreciated before God. Ẹ̀yin kò lè mú Olúwa. You can never be appreciated before God. Bí olùkọ́ni ṣe kọ́ wa nìyẹn. And that is the way the teacher taught Láì us. sí ìfẹ́. Without love, Gbogbo yóò lè rí báyìí. you can never be like this. Ní ìfẹ́ ní àárín. You don't have love in your midst. Ẹ̀sìn gbé ìbùkún. And you ask for blessing. God is not a respecter Olúwa kò bọ́lá fún ẹnikẹ́ni. of anybody. Fún ẹnikẹ́ni. Ọmọ àwọn ṣé mi ò ṣiṣẹ́ dé ìbàdàn? Ọmọ I don't want to this extent. wọ́n lè mọ́ mu ẹni yìí. Ibi tí mo ti mọ èmi ní àgbájẹ. Where the loving in the world. When there is love, Kò níbi tí ìfẹ́ bá wà. kò dìgbà tí wọ́n bá mú ẹ̀. It is not until you are famous. Tí ìfẹ́ bá ń gbé ibi kan. When the love lives in somewhere. Wọ́n lọ sí Èkó ní abẹ́ ibi táwọn ní èyí dájú wa. Tẹ́wọ́ pé máa ń sábà lọ sí Èkó dáa nílùú mọ́ta. Ní abẹ́ ibi tí àwọn tí wọ́n máa ń ta búrẹ́dì máa ń sùn. Èèyàn mẹ́wàá lè wà ń bẹ̀ wọ́n ò dẹ̀ ní nira wọn lára. 10 people can sleep in a place. Kò dìgbà tí wọ́n bá mọ̀ wọ́n. Kò dìgbà tí wọ́n bá mọ̀ wọ́n ṣọ́ọ̀ṣì wa. When there is love, Bí ìfẹ́ bá wà. love will begin to speak outside. Ìfẹ́ á máa sọ̀rọ̀ ní Bẹ́ẹ̀ni ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ yẹn. ìdájọ́ you see. Ẹ bá débẹ̀.
When you get there, àwọn fi fẹ́ wọn gan. they show love there. And you need blessings. O lè nílò ìbùkún. Ìbùkún Abrahamu tàwa ní. Abrahamu tàwa ní. Thank you. Àwọn ọmọ tẹ̀lé tí ẹ ò lè ní wọn mọ́ kí ló ṣẹlẹ̀.